lẹ́yìn òdi mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun TV. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Orísun TV. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò tá a lọ fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ti sí. ẹni ó sì gbà pọ́ máa àfa àwọn gangan ni kì í sọ máa fa ìwọ tó ń pe tó bàbá Lágége lọ́mọ àfa wa ó lè gbarú ẹ̀. Àmẹ́ni tó gbà wọn abẹ́ni tó gbà pé àfa mi ni kì í sọ máa fa mi. àfa rẹ̀ ò sì ní bú ọ. àfa rẹ̀ ò sì ní ju nǹkan kan kọ́ wa fún lésì. Ẹ ṣeun bàbá. bó ṣe lè wù kórí. Wàláhì làásì. so àkídà Sheikh Daud pẹ̀lú mọ́rkàsì nìyẹn. Karamakumullah. èwọn lèmi kàn fẹ́ àkídà àwọn lèmi fẹ́ mo fẹ́ sọ fáwọn tí ò yé. àmọ́ yìí tẹ́ ń sáré jáde tẹ́lẹ̀ ń bú àfáàpá àtìrà ẹ̀ wá ń tara àfáàpá àtìrà àdọ́gbọ́n bú bàbá Lágége ẹ̀ ń tara wọn bú mọ́rkàsì. ọgbọ́n ẹ̀yìn ń èsè àtìbá Maulana Sheikh Daud. ẹ ṣẹ́ni tó nífẹ̀ẹ́ wọn tí ń tẹ̀lé wọn. àwa tá a jòkó ní anabi zat lódìdí èmi ọmọ bàbá Lágége yìí inú olólùfẹ́ bàbá wa Sheikh Daud ni mo wà. ayé sì mọ̀ bẹ́ẹ̀. ayé sì mọ̀ bẹ́ẹ̀. ọgbọ́ bí nǹkan kan bá wá jáde ń bẹ̀ yẹn sí bàbá wa Sheikh Daud ọgbọ́ irú wa yìí tá a rí báyìí ẹkún làwa gbọ́dọ̀ máa sun irú ẹ̀ làfà onímàjèṣe sun lánàá eléri ibú ọwọ́ ara tiẹ̀ tó sáré jáde sọ̀rọ̀ ṣé wọ́n sunkún kí ló ń májèsí kí ló màtá fún májèsí rò tó fi sunkún àbáfọ̀ sunkún lánàá ni tọ́wọ́ ń bẹ̀ gan fún rẹ̀ ewé eléri ibú nìwọ èsì lérí ire ò sunkún gbogbo wa yìí nínú wa bàjẹ́ ẹni tó mi ọ̀bọ lójú rẹ̀ ìbànújẹ́ ń bẹ lára ẹ̀ kí ló ṣẹlẹ̀ àwa tún rò wípé gẹ́gẹ́ jẹ́ pé àwọn ará bí ni wọ́n tún nawó àṣàṣí láti wípé ẹnu àgágá wa tá a kù láti tún ṣàtàtà sámúlà yẹn ọgbọ́ àwa ń sunkún lórí ẹ̀ tọ́lá àwọn ọmọ kí ni ṣẹlẹ̀ so ìwọ ò sunkún ó tún dá ọ̀ràn sí wa lọ́rùn wọ́n dáná sí wa lọ́rùn ni. táwọn èèyàn máa rò wípé bọ̀ wọn náà ṣe ràúdù àwọn ló ń jíṣẹ́ fún ló ń ṣiṣẹ́ fún tí èyí làwọn ló ń ṣiṣẹ́ fún tẹ́ẹ̀kọ́ láàfáà àti ẹ tó ń ṣiṣẹ́ fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́tọ̀ jáde mú àfáà rẹ̀ dìfẹ́ǹdì àfáà àti ẹ tó ń dìfẹ́ǹdì má dìfẹ́ǹdì Sheikh Daud Sheikh Daud ọ̀gbà kẹ́ndì kan ó dìfẹ́ǹdì àwọn tó bá ti kàn rọ́nú lé Sheikh Adam ìtawà ojú kámẹ́rà ní ti ń sọ yìí bàbá Sheikh Daud ó sì ṣe káwọn náà ọmọ ìwà bá ti ń sọ yìí kọ́lọ̀ mọ́sà jẹ́ mi wọ́n gùn sí. Allahumma àmín. kọ́lọ̀ mọ́sà jẹ́ mi wọ́n gùn sí. Àmín. kó tún jẹ́ orí wọn pọ̀ sí. Àmín. kó tún jẹ́ alùbáríkà Sheikh Adamu tí ń bẹ lára wọn tó pọ̀ sí. Àmín. ọlá Muhammadu Rasulullah. Sallallahu alaihi wasallam. kí wá ṣe wọ́n lọ́ọ́ ba anufásírì jẹ́. ẹ gbọ́ ìwọ kọ́ ba anufásírì wọn jẹ́ tí wọ́n ń ṣe jẹ́. má kó bá wọn lọ́dọ̀ àfa wọn. má dá sí wọn lọ́rùn. ẹ ṣeun bàbá. ẹ fi wọn lẹ̀ pẹ̀lú àfa wọn. Hayyakumullah. Akramakumullah. wọ́n tọ́ ọba lè fi Sheikh Daud lẹ̀ pẹ̀lú àfa wọn inú ilé wọn kí wọ́n fi wọ́n lẹ̀ anything tí ń bá ń ṣẹlẹ̀ ń bẹ ọ̀kàn ọ́ àfi tó ní nǹkan bá níbẹ̀ ń wọ́n sáàyè wọn mọ́ falẹ̀ iyasu billah Sheikh Daud ò sì ní sọ bẹ́ẹ̀ ẹ fi wọ́n lẹ̀ pẹ̀lú àfa wọn àwọ̀ àgbọ̀dọ̀ dá sí ìwọ náà gbọ́dọ̀ dá sí ọmọ kéwu Sheikh Daud kan ò gbọ́dọ̀ dá sí. kí làwọn máa ṣe a máa ṣàdúà pípé ọlọ́run àní bàbá Sheikh Daud àti àfa àwọn ọlọ́mọdé ó bàjẹ́ àdúà táwọn máa ṣe nu tá a nídìí nú ni. Allahumma àmín. kámẹ́rà wo lọ wá tán ìwọ lọ́jà àwọn náà tẹ kámẹ́rà yìí bá a bá fẹ́ tàn á fẹ́ sàǹfààní fáyé ni
lọ́tọ̀. kámẹ́rà wo lọ wá tàn tí wọ́n ń pé ńgbà náà jókòó síbì kan ó wá pò ń gbèjà ẹni ó sì yẹ kó ń gbèjà àfa àlílé ó mọ̀jẹ̀sí yìí lòun ni ó yẹ kọ́kọ́ dìde tòró òun náà ni kọ́ idol juyusi lòun fún bàbá Sheikh Dawood Wàláì. ó tún wá ń bẹ̀ tí ń ṣẹlẹ̀ ọ wá sọ̀rọ̀ bó ti sọ ohun tí ń sunkún wọ́n wá jókòó níbì kan nígbà náà wípé ó dàgbà tí wọ́n dìde tí wọ́n lọlé wọ́n tún kí àlùfáà wa wọ́n kí àfa àpàtìrà gbogbo wa làfọ́ mọ̀jẹ̀sí kí wọ́n sì kí àfa àpà èmi tó wá ń pé ẹ ti ń lọrun wọ́n wá ní bàbá Sheikh Dawood ń ṣe àwọn tó ń ṣe prógráàmù kan lọ́dọ̀ wọn ń já sí pé prógráàmù bàbá Sheikh Dawood náà filẹ̀ wọ́n fi tún wá sí ilé àfa àwọn ni àbí tí nǹkan kan bá wá ń bẹ̀ ebi inú ọgbà ni nǹkan ti wá ebi inú ọgbà ni wọ́n ti yanjú nǹkan padà èyí wọ́n sì wá gbé lọ ta tọ́wọ́ àwọn yàrá tiẹ̀ sọ́wọ́ àfúngbà náà wípé nǹkan kan ṣe. kí n tiẹ̀. so èyí ń ní tí àwa ní láti sọ fún gbogbo àwọn èèyàn pé ẹni tí ó bá fẹ́ ṣe rí ibú tí ó sì fẹ́ kí nǹkan òun di tẹni ẹlẹ́ni. Masha Allah. wọ́n yẹ pé àfáàn bàbá rẹ tó jogún bàbá rẹ tó ó bá fẹ́ kó jẹ́ pé ìrẹ́ ni ó ti parẹ́ tí wọn ò ní jẹ́ nǹkan kan nù fámìlì yìí mọ́ tó bá yẹ pé wọ́n lo pìlẹ̀ já àfáà tó ó bá fẹ́ kó jẹ́ pé rí ẹ ni ó ti pin tó o bá sì bí ọmọ tí wọn náà fẹ́ ó lo ọ̀la tó o bá fẹ́ ká yí ọmọ rẹ ó bàjẹ́ lónìí kó tó dọ̀la kalẹ̀ tí wọn náà sì ní ntọ́ dálẹ̀ tó o sì ní ntọ́ dálẹ̀ tó o fẹ́ ó dàrú ọ̀rọ̀ Mọ̀lánà Sheikh Dawood àti ilé àfa àwọn Sheikh Adam má dá sí tèmínú bàbá wa pa tíra ẹ dákun torí Ọlọ́run bàbá sùúrù lẹ́sẹ̀ ayé àgbàlẹ́wà a lè dá yín dúró lánàá a tó bẹ́ẹ̀ torí pé ipò tẹ́ ẹ wà ẹ sí nípò ẹni tó lè máa sọ̀rọ̀ tírú wọ́n wàá dìde táwa ní ó tó rárá a ṣínkò rẹ̀ àfi ká fàyè lẹ̀ ká máa wá ṣàdúà òun lọ́fà tó fi jẹ́ pé lánàá òun láàfin bí bá a ti ń dààmú wa lánàá bí ká dìde pé ẹ dákun ó ti bá àmọ́ dìde ẹ dákun nìkan má tún wá mú ọ̀rọ̀ míì tún wá láti tún rú jù bẹ́ẹ̀ lọ torí pé ẹ rí n tó bí yín nù ni ọgbọ́ àmọ́ dáàbá wa lè ṣe báwọn lánàá ọ̀dà ká lè ṣe bẹ́ẹ̀ lónìí wípé ẹ dákun torí Ọlọ́run ẹ wọlá bàbá wa Sheikh Adam ẹ sì wọlá bàbá Mudirul Markaz tòní yìí náà ọlọmọsà jẹ́ àrí bàbá pẹ́ ẹ tún wo tiwọn náà gbogbo nǹkan yòówù tẹ́ ẹ rí tó dàbí ìgbà tóun ní ń bí inú àti ń tẹ́ ẹ gbọ́ tó dàbí ìgbà tóun ní ń bí inú tí tọrọ fi jáde báwọn ẹ dákun torí Ọlọ́run ẹ fi yá Sheikh Adam ẹ sì fi yá bàbá wa Mudirul Markaz kí gbogbo ayé wọ́n bá wa bẹ bàbá wa pa àtìrà kọ́ dákun torí Ọlọ́run wọ́n ṣe sùúrù kí àwọn aláǹgbá ó mọ̀mọ́ wọ́n má ra ayé wọnú ẹ̀ bàbá Mawlana Sheikh Dawood adamallahu hayatahu ọ̀rọ̀ yóò nídìí ká fún yín sùúrù ẹ ti fúnra yín tẹ́lẹ̀ múnà mo sọ ihtimalu al-adha Allahu akbar ó sì wà wọn anything tó bá ti wá láti ilé àfáà mi mo sáyìn pé ìmọ̀ gbé mara ẹ ti ní ìhùn tẹ́lẹ̀ ń tá sọ fún Mawlana Sheikh Dawood ní wípé àlékún rẹ̀ Ọlọ́run kó tún ṣe fún yín àmín àlékún rẹ̀ Ọlọ́run kó tún ṣe fún yín àmín àlékún rẹ̀ Ọlọ́run kó tún ṣe fún yín àmín ya Allah kò sí nínú kílípù kan rí tí Mawlana Sheikh Dawood alfa ńlá bàbá wa fa ńlá kò sí nínú kílípù wá sí wọn kan rí kí social media ó tó dé títí social media fi dé títí wá dòní tá à ń sọ yìí ó lè rí kílípù ẹyọ kan tí Mawlana Sheikh Dawood alfa ńlá tí wọ́n ti sọ ọ̀rọ̀ àbùkù sínú ilé Sheikh Adam àbí sọ̀rọ̀ àbùkù sí bàbá alágége tòní ó lè rí rárá àti rárá ọgbọ́ ó lè ṣe kí ni ó lè rí bàbá wa fa ńlá kan bú Sheikh Adam àbí kan bú bàbá alágége tòní àbí Markaz kò sínú ìsírí wọn rí kí social media ó tó dé àtìgbà social media dé yìí àmọ́ kádàkùn gbogbo àwa tá ń bẹ lára bàbá wa Sheikh Dawood alfa ńlá ẹjẹ́ amúwà wọn pírọ́blẹ́mù tá a ní gangan lọ́dọ̀ bàbá wa Sheikh Dawood ni wípé èéṣe tí gbogbo wa ò mú ìwà bàbá gan
Allahu Akbar. tó wáyé pé wà Sheikh Daoud pẹ̀lú inú markasi yìí ló ń kálukú mú ni mo fẹ́ ẹni ó bá fẹ́ jọ Maulana Sheikh Daoud ó gbọ́dọ̀ já kébí Sheikh Daoud ti ní wàlá utam Sílé àfa. 100% loyalty yẹn sínú ilé àfa àwọn ni wọ́n máa kéwú tí ó bá mú ìwà wọn ó ti bá wọn lọ gbọ́dọ̀ bẹ́ẹ̀ lọ́hùn kó orí bí Sheikh Daoud ti rí sọ́dọ̀ àfa àwọn. Ìkankan ò gbọ́dọ̀ ti ara ọmọ kéwú kan lábẹ́ Maulana Sheikh Daoud láti wá fi àbùkù kéńkéné kan directly or indirectly sọ́dọ̀ baba Lágége àbí sínú mọ́ríkàsí mẹ́ torí pé irú rẹ̀ ó ṣẹlẹ̀ sí Maulana Sheikh Daoud rí. Ọ̀gbọ́ Àgbọ́yé bàbá. àwa gan láàmọ̀ràn iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ lára baba Sheikh Daoud wípé ojú ọ̀nà tí wọ́n gbẹ́sẹ̀ lé yìí káwa náà orí ojú ọ̀nà yẹn gbẹ́sẹ̀ lé dáadáa bí wọ́n ti gbẹ́sẹ̀ lé òun ni ó tún jẹ́ ìrànlọ́wọ́ fún wọn sí i. Masha Allah. Yóò máa ṣe tàkídùl mahabba wal mawadda wa tàkídùl wàlá yóò tún máa àkádà wàláwù tí bàbá Sheikh Daoud ní sílé àfa wọn a tún máa ṣe ìrànlọ́wọ́ ẹ̀ sí. Òdùgbà tó bá ẹ̀sẹ̀ ń sọ fáwọn ọmọ kéwú pé ilé àfa mi o ọ̀dọ̀wọ̀ yín o àwa ọmọ kéwú la gbọ́dọ̀ mọ̀. Tọ́ra àríbà àfa wa ti ń ṣe síbẹ̀. Sílé àfa wọn. Kọ́dà gbogbo orun tó ṣẹlẹ̀ yìí sáfà wa pa tíra yìí tó fi di pé àwọn ọmọ kéwú kọ̀ọ̀kan tí Sheikh Daoud ò tiẹ̀ lé ẹ́fà ràn àwọn àbí tiẹ̀ mọ̀ wípé wọ́n lè jáde ṣerú nǹkan báwọn. Tó bá ti rí bẹ́ẹ̀ ọmọ kéwú ò gbọ́dọ̀ jáde láti wípé mo fẹ́ gbèjà àfà mi ọmọ kéwú gbọ́dọ̀ wo bóòlù àfà àwọn tí ń sin ilé àfà rẹ̀. Masha Allah. Ọ̀gbọ́ kẹ́nìkan ọkà àfà ọkọ àwọn ọmọ kéwú lọ sí Àgbàjì lọ́rọ̀ bàbá wa Àgbàjì mọ́sàjáde bàbá Khalifa pẹ́ wọ́n á kọ́ ọmọ kéwú lọ bẹ̀ kí nǹkan kan kọ́ wá ta lé àfà rẹ̀ nílé àfà wọn kọ́ ọmọ ńlá wà ní tọ́tẹ̀lé àfà rẹ̀ kọ́ wá jáde kó lóun fẹ́ gbọ́n nù fáfà wọn ó sì bàbá mistake nù. Àfà rẹ̀ kó làálà sí ẹ̀ òun fèsì fáfà. Inú Sheikh Daoud ò dùn sí ẹ̀yin ọmọ tẹ́ ń fèsì inú wọn ò dùn sí yín. Èyí tó lè múnú wọn dùn sí yín òun ni wípé anything tó bá ti rí báwọn ẹ kóra dúró ẹ máa wo kí ni tá àfà wa fẹ́ ṣe lérí tó ṣẹlẹ̀ yìí Sheikh Abdul Hakim ẹ wà kóra dúró ẹnu tó ṣẹlẹ̀ yìí kí làwọn àfà wa kí ni reaction wa tẹ́ bá rí pé àwọn bàbá wa react bá kí wọn pé ẹ̀kọ́ la kọ́ yìí o ẹ̀yin náà fi sọ̀rọ̀ lọ́jọ́ iwájú pé njọ́ tí nǹkan báyìí ṣẹlẹ̀ sáàfà wa kọ́dà bí wọ́n ti ṣeré ẹ̀yin náà wà gbẹ́sẹ̀ lérí ẹ̀ ẹ̀yin náà fi build àwọn ọmọ kéwù ti yín náà. Masha Allah. Lẹ́yìn tí sáyé nìyẹn.